Audio Jungle. Audio Jungle. Ẹ káàsán, ẹ sì kú dédé àsìkò yìí jákèjádò àgbáláyé ibi tẹ̀tí náàfàní àti máa wo ìkànnì BGI TV. Ìròyìn àpapọ̀ ilẹ̀ wa lórílẹ̀‐èdè Nàìjíríà ló ń dé sétí ìgbọ́yín àti sójú ìwòran yín láàárọ̀ òní. Olúṣọlá Oyènẹ́kàn ló ní ìròyìn yín. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó ilé tó sùyọ nínú ìròyìn náà. Àwọn ìpinnu ọrọ̀ ajé eléyìí tí Bọ́lá Ahmed Tinubu tó ń gbà lórílẹ̀‐èdè Nàìjíríà òun yóò mú ìdàgbàsókè wá. Wọ́n ti jo ìkan nínú àwọn ọ̀gágun iléeṣẹ́ àwọn ọmọ ogun sẹ́wọ̀n ọdún 7 bí wọ́n ṣe pàṣẹ fún un láti dá owó eléyìí tó kó jẹ tó tó tírílíọ̀nù 3.7 náírà. Ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó ni wọ́n ti sọ wípé àwọn yóò bẹ̀rẹ̀ sí ní ìjókòó àtúnyẹ̀wò lórí ohun tó ṣekú pa arábìnrin Bámiṣé. Ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Adamawa ti ní àwọn yóò bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí ohun tó ń fa bí ọkọ̀ ṣe ń dànù lórí omi ní lemọ́lemọ́. Àwọn fìjìláńtẹ́ kan ni wọ́n ti rọ́wọ́ tó ọmọ ọdún 14 eléyìí tí ó ní ìbọn léwọ́ pistol lọ́wọ́ ní ìpínlẹ̀ Rivers. Wàyí o, ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Wọ́n ti ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti wà lọ́nà tó dára bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe ń gbé ìgbésẹ̀ eléyìí tó lọ́ọ̀nì gidi gẹ́gẹ́ bí àjọ IMF ti wí lánàá ìyẹn International Monetary Fund gẹ́gẹ́ bí ẹni tó léwájú àjọ náà ìyẹn olóyè Daniel Lay òun ló sọ wípé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ìgbésẹ̀ tó gbé ní kọ́mọ́kébé láti yọ owó ìrànwọ́ orí epo àti láti tún mú àwọn àtúnṣe bá àwọn ètò pàṣípàrọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà òun ló jẹ́ ìgbésẹ̀ tó lágbára ṣùgbọ́n ìgbésẹ̀ tó dára tó sì lè mú àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà lọ sí ọ̀nà eléyìí tí ó dára. Lé òun náà ló ń sọ̀rọ̀ yìí lásìkò tí àjọ náà tí wọ́n ṣe ìpàdé pẹ̀lú ilé ìfowópamọ́ àgbáyé ní ìlú Morocco lásìkò tí ó ń fi àwọn àtẹ̀jíṣẹ́ àti àwọn ìfọ̀rọ̀wérọ̀ ilé tí wọ́n ti sọ lórí ọrọ̀ ajé tó fi ń wọ̀n wọ́n nínú ibi ìpàdé náà. Ilé náà ló ti ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà yìí òun náà ló ti ń mú ìdàgbàsókè wá fún lórí àwọn ètò ọrọ̀ ajé látàbẹ́nú tí yóò fi hàn fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ló ti ń gbèrú sí pẹ̀lú 2.9% láti ọdún tó kọjá ṣùgbọ́n tó ti wà ní 3.3% tí yóò tún máa gorí ẹ̀ pẹ̀lú 3% mìíràn nígbà tó bá máa fi di ọdún 2025. Ilé ẹjọ́ eléyìí tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọmọ ogun nílẹ̀ wa tó jókòó sílùú Àbújá lọ́jọ́ Ṣẹ́gun àná òde òní yìí òun ló ti ju ẹni tó ti fìgbà kan jẹ́ adarí àgbà fún àjọ tó ń rí sí àwọn dúkìá ti àwọn ọmọ ogun ilẹ̀ wa ìyẹn ọmọ ogun Umaru Muhammed òun ló ti jù sẹ́wọ̀n ọdún 7 gbáko látàrí àwọn ẹ̀sùn ìwà ìjẹbánu eléyìí tí wọ́n fi kàn án. Nílé ẹjọ́ náà òun náà ni wọ́n ti sọ fún Muhammed láti san àwọn owó eléyìí tó tó $1,000 padà sí àpò iléeṣẹ́ àwọn ọmọ ogun àti pẹ̀lú gbogbo àwọn owó eléyìí tí ó ti kó jẹ lọ́lọ́kun òjọ̀kan èjèèjì. Muhammed òun náà ni wọ́n gbé wá sí ilé ẹjọ́ náà pẹ̀lú ẹ̀sùn 18 ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n fi kàn án látàrí kíkówó jẹ àti ṣíṣowó ìtìlẹ̀ àwọn ọmọ ogun ilẹ̀ wa mọ̀kùmọ̀kù. Lánàá ọjọ́ Ìṣẹ́gun nígbàtí wọ́n ṣe ìdájọ́ náà ni àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni 8 kan tí ẹni tó jẹ́ ọ̀gágun James Mihan tó léwájú rẹ̀ òun náà ni wọ́n kọ́kọ́ jù ú sí ẹ̀wọ̀n ọdún 5 pẹ̀lú iṣẹ́ àṣekára àti san owó ìtanràn míì fún àwọn ọmọ ogun ilẹ̀ wa.
ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó lọ́jọ́ ìṣẹ́gun àná ni wọ́n ti sọ wípé àwọn ṣetán àti tún ìjókòó lórí ọ̀rọ̀ arábìnrin Bámiṣé Àyànwọlá eléyìí tó jẹ́ ẹni ọdún méjìléníogún tó sì jẹ́ aránṣọ tí wọ́n pa nínú ọkọ̀ akérò eléyìí tí wọ́n pa ní ọkọ̀ akérò ní ìpínlẹ̀ Èkó náà. Ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún ni wọ́n sọ wípé àwọn yóò bẹ̀rẹ̀ sí ní pé àwọn mọ̀lẹ́bí olóògbé náà láti lè wá máa jẹ́rìí àti láti wá máa sọ àwọn nǹkan eléyìí tí wọ́n ní sọ pẹ̀lú rẹ̀. Ìgbìmọ̀ àti àwọn ìgbìmọ̀ aṣòfin tó ń léwájú àti jàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn òun náà ni wọ́n léwájú ọ̀rọ̀ náà nínú ọ̀rọ̀ tí wọ́n fi léde ní ọjọ́ ìṣẹ́gun àná. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ abẹnugan fún ilé-ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó Mudasiru Ọbaṣá òun ló sọ wípé ọ̀rọ̀ yìí òun náà ni wọ́n ti gbé wá síwájú ilé-ìgbìmọ̀ asòfin látọwọ́ asòfin Stephen Ogundipẹ àti àwọn míì pẹ̀lú rẹ̀. Bákan náà ló ti wá sọ wípé ọ̀rọ̀ Bámiṣé yìí òun náà ni àwọn yóò bẹ̀rẹ̀ sí ní tojúbọ̀ táwọn yóò sì rí wípé ẹni tí adéwà bàjẹ́ òun náà bá ṣe mọ́ lórí làwọn yóò fi jófin. Látàrí àwọn ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú omi eléyìí tó ń ṣẹlẹ̀ lóní lemọ́lemọ́ ní ìpínlẹ̀ Adamawa, àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Adamawa ọ̀hún ló ti yan ìgbìmọ̀ ẹlẹ́ni méje kan tí yóò bẹ̀rẹ̀ sí ní máa jókòó àti ṣe ìwádìí àwọn nǹkan tó ń fa ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ń ṣẹlẹ̀ ní lemọ́lemọ́ àtẹlẹ́ tó ṣẹlẹ̀ ní kòpẹ́kòpẹ́ yìí ní agbègbè gúúsù Yola àti ìjọba ìbílẹ̀ Fúfórè ní ìpínlẹ̀ Adamawa ọ̀hún tó sì ti gba ẹ̀mí lẹ́nu àwọn èèyàn mẹ́rìndínlọ́gbọ̀n kan. Abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún ọ̀gbẹ́ni Matiya Wesley òun ló sọ eléyìí níbi ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn ní ọjọ́ ìṣẹ́gun àná nílùú Yola. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ìgbìmọ̀ oníṣẹ́ ìwádìí yìí òun náà ni wọ́n ti kàn án nípa fún wọn láti rí wípé wọ́n mú gbogbo àwọn nǹkan tó ń fa gbogbo kí ọkọ̀ kó máa dànù lórí omi yìí wọ́n mú wá kí wọ́n sì rí wípé wọn á wá ìyanjú sí i. Nínú ọ̀rọ̀ rẹ̀ Wesley sọ wípé ẹni tí yóò máa léwájú àwọn ìgbìmọ̀ náà ni aṣòfin Muhammed Buba Jijiwa. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó tún kéde àwọn tí yóò máa jẹ́ àwọn tó máa wà pẹ̀lú rẹ̀ nínú ìgbìmọ̀ náà. Ó kéde Kate Rahman Mamuno, Suleiman Adkali, Umar Bobo Ismail, Jafit Mamajabu àti Kabiru Mijiwaya pẹ̀lú Moses Yarima. Àwọn ẹgbẹ́ fìjìláńtẹ́ kan ní ìpínlẹ̀ Rivers ni wọ́n sọ wípé àwọn ti rọ́wọ́ tó ọmọdékùnrin kan ẹni ọdún mẹ́rìnlá eléyìí tí wọ́n bá ìbọn ìléwọ́ pistol ní ọwọ́ rẹ̀ ní agbègbè ojú ọ̀nà Ìpèrè ní ojú ọ̀nà Mile 1 ní Port Harcourt. Gẹ́gẹ́ bí àwọn ẹ̀ṣọ́ aláàbò ti ìbílẹ̀ yìí tí wọ́n pè ní fìjìláńtẹ́ yìí tí wọ́n ti sọ wọ́n ní tí wọ́n porúkọ wọn ní Diobu Security Service òun náà ni wọ́n ní àwọn kófìrí àwọn mẹ́ta kan ní alẹ́ ọjọ́ àìkú Sunday tí wọ́n sì ń gbìyànjú àti ja àwọn èèyàn lólè kó tó di wípé àwọn náà gbéra sọ lọ síbẹ̀. Ẹni tó jẹ́ adarí àwọn ẹ̀ṣọ́ aláàbò yìí ọmọọba Amatari òun náà ló ń ṣiṣọ́ lójú àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí fún àwọn akọ̀ròyìn nílùú Port Harcourt ní ọjọ́ ìṣẹ́gun àná. Amatari ṣàlàyé wípé ọ̀dọ́mọkùnrin yìí òun náà ni àwọn rí mú láàrin àwọn tí wọ́n wá digunjalè yìí táwọn sì bá ìbọn ìléwọ́ pistol ní ọwọ́ rẹ̀. Nígbàtí ó ń ṣàlàyé ọ̀rọ̀ náà ó ní nígbàtí a ti mú ọmọdékùnrin tó jẹ́ ọmọdún mẹ́rìnlá tí a ń bá ìbọn ìléwọ́ ní ọwọ́ rẹ̀ báwo ni ìlú àti agbègbè yóò sì wá wà. Àwọn tí wọ́n kó ní nǹkan yìí náà ni wọ́n sọ wípé wọ́n gba àwọn nǹkan míì lọ́wọ́ wọn bíi fóònù ìléwọ́ àti ọ̀pọ̀lọpọ̀ owó. ẹ̀yàrá ìròyìn àpapọ̀ ilẹ̀ wa kò ní jù báyìí lọ fún tọ̀sán òní kí a tún máa lọ ẹjẹ́ àgbà wọn kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan ṣe ṣùgbọ́n ẹ má jẹ́ àgbàgbé láti máa darapọ̀ mọ́ wa lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa fún àwọn ìròyìn síwájú sí i lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook gbàgede ìmọ̀
hàn with aláwìyé adébáyọ̀ bàbá gbàgede ìmọ̀ tv ní youtube wa gbàgede ìmọ̀ _22 òun ni ìkànnì instagram wa yóò ṣe ṣe o ẹ̀já gbọ́ kókó oníròyìn náà lẹ́ẹ̀kan sí i. Ìgbésẹ̀ tí yóò mú orílẹ̀-èdè nàìjíríà lọ síwájú pẹ̀lú ètò ọrọ̀ ajé ọ̀hún ni ìgbésẹ̀ tí bọ́lá ahmed tinubu tó ń gbé. Ilé ẹjọ́ tó ń rí sí ẹjọ́ àwọn ọmọ ogun nílẹ̀ wa ti ju olórí ọmọ ogun kan sẹ́wọ̀n ọdún 7 gbáko pẹ̀lú kó tún dá owó tó tó bílíọ̀nù 3.7 náírà padà. Ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ èkó ti sọ wípé àwọn yóò bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí lórí ohun tó ṣekú pa arábìnrin bámiṣé nínú ọkọ̀ elérò nílùú èkó. Bákan náà ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Adamawa ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí lórí bí àwọn ọkọ̀ ojú omi bó ṣe ń sojú délẹ̀ lóní lemọ́lemọ́ ní ìpínlẹ̀ náà. Ẹgbẹ́ àwọn fìjìláńtẹ́ ti rọ́wọ́ tó ọmọdékùnrin kan ọmọ ọdún 14 pẹ̀lú ìbọn ìléwọ́ pistol ní ọwọ́ rẹ̀. Olúṣọlá Oyènẹ́kàn ló ní ìròyìn fún tọ̀sán òní. Ẹ ṣeun bí ẹ ti ń wò wá ẹ máa yáṣẹ́ o. Audio Jungle. Audio Jungle.